káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ibi tí mo wá. This is CrossBlogXTV. Don't forget to subscribe, like and share. Ó ti wá gbẹnu tán báyìí o. Ilé Adébáyọ̀ ti jáde. Wọ́n ní àwọn jáde nítorí pé àwọn èèyàn kan pé àwọn torí ọ̀rọ̀ Rotimi Daniel. Báwọn dẹ̀ nífẹ̀ẹ́ Rotimi Daniel gan-an gbogbo program tó máa ń ṣe, gbogbo àwọn wòlíì tó máa ń wà ìbàjẹ́ oríṣiríṣi tí Rotimi Daniel máa ń call out. Wọ́n ní àwọn enjoy yẹ gidi gan, but ó dà pé wọ́n ti wá fẹ́ gbé Rotimi Daniel kọlù àwọn. Wọ́n ní àwọn gba owó lọ́wọ́ èèyàn kan pé àwọn lára àwọn ọmọ kan pè wọ́n láti Germany ló bá ní bàbá ṣe ti gbọ́ ohun tó tún lọ lórí afẹ́fẹ́. Wọ́n láwọn ò tí ì gbọ́ ló bá ní ẹ̀jẹ̀ ìjù sí. Wọ́n ní Rotimi Daniel call out àwọn nígbà wọ́n gba 6 million lọ́wọ́ victim kan lórí pé wọ́n ń bá wa ọkọ̀. Bàbá Adébáyọ̀ ní àwọn ò kì í ṣe program matchmaking ní pé àwọn ti mọ ibi tí kinní ti wà o, pé wọ́n fẹ́ gbé Rotimi Daniel kọlù àwọn ni o, pé àwọn wòlíì aláṣọ funfun kan ní Ìbàdàn ni wọ́n gbé ogun yìí. Ó tiẹ̀ nígbà kan tí wọ́n tún sọ pé àwọn gba 15 million lọ́wọ́ èèyàn. Ẹ wò eléyìí gbẹnu tán, ẹ jẹ́ ká gbọ́ ìtókù lẹ́nu Bàbá Adébáyọ̀ because wọ́n ní àwọn mọ̀ pé àwọn èèyàn kan ló wà behind the kinní. Please don't forget to subscribe, like and share. The one that should ask for your own. Ohun tó bá gbìn ló máa ká. Whatever you sow, you are going to reap. Ohun bá ti gbìn báyìí. Whatever you sow now Ohun ló kásẹ̀. is what you are going to reap. Praise the Lord. Hallelujah. Ọmọ mi kan gbé mi láti Germany. One of my spiritual sons called me from Germany. Ó ní àwọn kan ń sọ̀rọ̀ lórí social media pé mo gba 6 million lọ́wọ́ àwọn èèyàn. There are some people who are talking on social media that I collected 6 million from people. Pé mo fẹ́ bá wọn wá ọkọ. I want to help them to look for husband. Ẹ ti rí pé ìpè gbọkọgbọkọ mo gbà báyìí. Ìpè fẹ́yàn lọ́kọ. Anointing fẹ́yàn lọ́kọ. Bọ́kọ rẹ bá sọnù lọ wá lójú ẹlẹ́gbàá wàá rí. Praise the Lord. Hallelujah. Ọmọ mi pè mí láti Germany, Pastor Muiwa. And that my spiritual son called me all the way from Germany, Pastor Muiwa. Ó ní Daniel Rotimi sọ pé mo gba 6 million lọ́wọ́ ẹni. That they already said I collected 6 million from someone. Mo wá rẹ́rìn. I now laughed, and I laughed. Ìyẹn ò kàn mí, yòókù mẹ́ mo gba 6 million lọ́wọ́ ẹ̀. I'm less concerned. I don't know the person I collected 6 million naira from. Mo wá di lóru. In the middle of the night. Olúwa ni wọ́n plan yẹn ni. The Lord said they planned it. Pé àwọn wòlíì kan ló plan yẹn. There are some prophets planned it. Praise the Lord. Hallelujah. Àmín ní lọ́lọ́run. Who know the person that has God. Àánú mi kàn ṣe ọmọkùnrin yẹn pé wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́. I pity that they want to destroy that man. Ó sì máa ń gbàdúrà fún. I normally pray for him. Torí bó ṣe ń yẹ̀yẹ́ àwọn wòlíì yẹn inú mi ń dùn. Because I like the way he's disgracing those prophets. Wọ́n kàn fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. I just want to destroy him. Wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. They want to destroy him, those behind it. Àánú rẹ̀ ṣe mí gan. I pity him. So ẹni mo gba 6 million lọ́wọ́ ẹ̀ àti wọ́n tí mò ń wọ́kọ̀ fún ọmọ rẹ̀ ẹ yọjú sí mi o. So if you say I collected 6 million from you and I'm looking for husband for your daughter, show up. Ìwọ wòlíì tó dẹ̀ ṣiṣẹ́ yẹn ń bàdàn, Ọlọ́run dárúkọ ẹ fún mi ni. And you prophet that you did that evil work at Ibadan, God mentioned your name. Wòlíì aláṣọ funfun ni ẹ ó wà ń bàdàn. You wear white, you are at the White Garment Church. You are Mo in fẹ́ Ibadan. kọlù ẹ. I want to hit you. Mo mọ̀ ẹ́ dáadáa. I know you very well. Mo fẹ́ kọlù ẹ I gan. want to hit you seriously. Bó ti ní mo gba 15 million lọ́wọ́ àwọn èèyàn kan nìyẹn. And that's why I said I collected 50 million from some people. Èmi fẹ́ kọlù ẹ lọ kó gbogbo àbẹ́là tẹ máa ń lò yẹn I want to lọ́kójọ. hit you. Go and gather all your candles. Àpáta ni máa fi bà tiẹ̀ jẹ́. I'll use rock to destroy you. Tó o bá ti sọ ọmọ nù lọ́dún yìí kó sọ pé mi kọ́ Ọlọ́run rán mi. If you don't lose any of your children this year, say God has not called me. A fẹ́ gbàdúrà. You want to pray? Ẹ̀mí mímọ́ Holy Spirit, wá ṣe ìyanu lóṣù. come and do miracle this month. Ó bá múra láti gbàdúrà. Be prepared to pray. Ẹ̀mí mímọ́ àṣẹ ọ̀run. Holy Spirit, authority of heaven, Wá ṣe ìyanu lóṣù. come and do miracle this month. Ó yá ẹgbẹ́ Jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù.